ẹ̀yin ìjọba ẹ gbà wá o wọ́n ti fẹ́ ṣígun nílùú Ògbómọ̀ṣọ́. gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lénìí ẹ máa rò dáadáa o. àwo sọ̀rọ̀ ogun o àwa ò po ogun o. mo máa ń sọ fún yín pé ẹni bá pe ṣonṣo òun ló máa rí ṣonṣo. ọmọbìnrin tí fọ́tò ẹ̀fọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ẹ pé ẹbí léèrè pé bó ló ti rí pistol original tó lọ́ọ́ fi ya fọ́tò yìí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀yìn wípé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ má bá wa subscribe sórí gbogbo àwọn ìkànnì ayélujára wa gbogbo lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde. kẹ́ ẹ sì máa bá wa like, ẹ máa bá wa share, ẹ sì máa bá wa comment ní abẹ́ àwọn fọ́nrán wa. ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. ẹ̀yin èèyàn wa ẹ ti mọ̀ wá pé tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ kò ṣeé ṣe fún wa láti jáde ká wá sọ̀rọ̀, torí pé ohun tá a bá rí àtòhun tí a bá gbọ́ òun ni a máa ṣiṣẹ́ lórí ẹ̀. àwọn bàbá wa máa ń sọ nǹkan kan ní ayé àtijọ́, tàbí tí wọ́n ká tó pé àwọn bàbá wa máa ń ṣe nǹkan kan ní ayé àtijọ́. tí wọ́n bá fẹ́ jagun wọ́n á máa pàrokò sí ara wọn. gẹ́gẹ́ bí a ti mọ̀ nílẹ̀ kóòtù òjìrè àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ kóòtù òjìrè a mọ̀ pé àrokò yàtọ̀ sí àrokò. àrokò wípé àrokò afẹ́ jagun ó yàtọ̀ sí àrokò ìbánikẹ́dùn pé èèyàn jà kankan kúrò ní àárín ìlú tó fayé sílẹ̀ tó gbọ̀hún lọ, wọ́n á pàrokò síra wọn pé àrokò ìbánikẹ́dùn. tó bá fẹ́ jagun wọ́n á pàrokò ogun sí ara wọn. nínú ohun èlò ogun tí wọ́n máa pàrokò ránṣẹ́ sí àwọn òun ní ìbọn, ẹ̀tù, ọ̀kọ̀, ọ̀bẹ. àìkókò pé kí èèyàn kan kó kúrò ní àárín ìlú fi ìlú wá sílẹ̀ o ó yàtọ̀. irú àrokò ẹ bá wa pa òun ni wọ́n pa nínú fíìmù kan tó ń fi ránṣẹ́ tó ní kẹ́niyàn mú lọ fún ọba kan. ó yẹ kó ti yé yín ju bí mo ṣe ń sọ lọ. ó wá yà mí lẹ́nu pé ní ìlú kan ní ilẹ̀ kóòtù òjìrè yìí wọ́n ti ń pàrokò ogun. wọ́n ti ń pàrokò ogun nítorí àwòrán tí èmi rí yẹn. ọmọbìnrin kan ní ìlú kan ní ilẹ̀ kóòtù òjìrè wá mi báyìí, tàbí ká sọ pé ọmọbìnrin kan ní ìlú Ògbómọ̀ṣọ́, blogger ni o. fọ́tò ẹ̀ ni mo gbé sí ẹ̀gbẹ́ yìí. wọ́n ti ń pàrokò ogun o. mo wá fi àkókò yìí sọ fún wa wípé ẹ̀yin ìjọba, ẹ̀yin ìkàn ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ bá wa mójútó ọ̀rọ̀ yìí. àwọn ará bíbá yìí ti ń pàrokò ogun. mo wá fi ayọ̀ àti ìdùnnú sọ fún wa wípé ìbẹ̀rẹ̀ ogun la mọ̀, kò sẹ́ni tó mọ nǹkan tó máa parí ẹ̀. ó lè mọ bẹ̀rẹ̀ ogun o kó má rí parí ogun. nǹkan tó ṣẹlẹ̀ rí dáadáa ni ẹni tógun ti ṣẹlẹ̀ lójú ẹ̀ rí. àwọn bàbá wa tógun ti ṣẹlẹ̀ lójú wọn rí, wọn ò ní gbàdúrà kógun kó ṣẹlẹ̀. ṣùgbọ́n àwa tá bá tọ́ pé kógun kó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká múra sí i. nǹkan kan tí mo jẹ́ àfẹ́yẹ́ kó yé wa ni pé ṣé nítorí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ òun la ṣe fẹ́ ṣígun. nítorí pé ọmọ yìí ẹ wo fọ́tò yẹn ṣe ti rí ó ṣí ojú ìbọn sókè ó fi ya fọ́tò ó wá pòsì ẹ̀ ó ní àkọlé tó kọ sí o tí gbogbo wa dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ báyìí láàrin ọba Gandhi Christian àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ń ṣe mùsùlùmí, ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Unisa Ayilara II. ẹ bá wa béèrè lọ́wọ́ ọmọbìnrin yìí ṣé ẹ ti rí, ẹ má bá mi táàgì ẹ̀ tàbí kẹ́ ẹ kọ́pì líǹkì yẹn fún pé
ibo ló ti rí mọ pistol original tó fi ya fọ́tò yìí ta ló gbébọn fún un ta ló mú bọ fún un ta ló sọ pé kó lọ fi ìbọn pàrokò tó lọ fi ya fọ́tò nítorí pé ọmọ Yorùbá ní gbogbo wa o àtẹ̀mọ̀túmọ̀ pé kéèyàn ṣí ojú ìbọn sókè ó ń pàrokò pé ogun yá nìyẹn o ẹ̀yin ìjọba ẹgbà wa o wọ́n ti fẹ́ ṣígun nílùú Ògbómọ̀ṣọ́ ṣé nítorí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ yìí ni àti gbọ́ fìrìfìrì pé ẹ̀yin kírísítẹ́nì kan ti kóra yín jọ ẹ fẹ́ wá bá wọn ní jímọ̀ ní ọjà àgbó tó bá ti ń kírun jímọ̀ mo máa ń sọ fún yín nílé Ògbómọ̀ṣọ́ mo máa ní pé ẹ jẹ́ ká yára ní ọpọlọ ẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀ àwọn ogun yìí kírísítẹ́nì ni wọ́n àwọn ogun eléyìí mùsùlùmí ni wọ́n ẹ má jẹ́ ká dá ìjà ẹ̀sìn sílẹ̀ ẹni tó bá yẹ ká tẹ̀lé òun ni ká tẹ̀lé ẹni tí ò bá yẹ ká tẹ̀lé ẹ má jẹ́ ká tẹ̀lé o gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lénìí ẹ máa rò dáadáa o àwo sọ̀rọ̀ ogun o àwo òpó ogun o mo máa ń sọ fún yín pé ẹni bá pe ṣonṣo òun ló máa rí ṣonṣo ọmọbìnrin tí fọ́tò ẹ̀fọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí ẹ pé ẹbí léèrè pé bó ló ti rí pistol original tó lọ fi ya fọ́tò yìí ta ló sọ fún yín pé kó lọ ya fọ́tò ogun ṣíṣí ta ló sọ fún yín pé kó lọ ya fọ́tò pé a máa jagun nílùú Ògbómọ̀ṣọ́ ta ló sọ fún yín pé ó kẹ̀ jẹ́ ká get ready lẹ́yìn torí ọjọ́ Friday ìrun Jímọ̀ ẹ̀yin pípù yìí ẹ jẹ́ ká ro nǹkan tá à ń ṣe yẹn rò dáadáa o ẹ rò dáadáa o kò ní dáa kẹ́ ẹ ṣe tán kẹ́ ẹ tó máa rò ó ẹ kọ́kọ́ rò ó kẹ́ ẹ tó ṣe o torí pé ìbẹ̀rẹ̀ ogun la rí o kò sẹ́ni tó lè mọ̀ parí ẹ̀ o ẹ jẹ́ ká rò dáadáa o ẹ má pàrọ̀ kó ogun o talẹ́ni tó fi ìbọn òrìjínà ràn mọ́ yìí talẹ́ni tó fún ní ìbọn òrìjínà tó ti ń lò bọ́ ni ta ló fún ẹ lancers ó wá gbébọn òrìjínà dání ó lọ fi ya fọ́tò ibo ló ti rí ìbọn tó fi ya fọ́tò ẹbí léèrè tàgì ẹ̀ talẹ́ni tó sọ pé kó fi silently kó wá sọ pé ogun ti yá o ẹ̀yin èèyàn wa ẹ̀ tàgì ẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ tàbí kẹ́ ẹ pé fọ́nrán ìkódọ́dọ̀ ẹ̀ lágbára Ọlọ́run ọba ànírí wà láàrin rídàmú o Sheikh Dr. Tọ́líà Yunusa Ayilara the second ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ àwọn ni ìmáàmù o ọ̀rọ̀ sí wà court ọ̀rọ̀ wà court ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́líà Yunusa Ayilara the second àwọn sì ni ìmáàmù ilé Ògbómọ̀ṣọ́ tí kò sí babalábàbẹ ẹnì kankan tó lè sọ pé kò rí bẹ́ẹ̀ yàtọ̀ sí kóòtù Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kankan wa o Òkodoro Yorùbá tẹlifíṣàn ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbé wa kò ní di ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.